ìwà rẹ̀ lẹ́rẹ̀ kó tó máa pọ̀ sí. Ò ní rí àfáà ní mímọ̀ súnà tó nímọ̀ dáadáa tó wá ń sì gbéraga là ó rí mọ́ ní bí ìgbà wọ́n máa ń pẹ́ ṣé tí wọ́n wí náà ni àwọn wò Al-Albani, Baaz, Salih ibn Uthaymeen RahimahuLlaah tó o bá rí wọn wọ́n máa pẹ́ ṣé tí wọ́n wí náà ni látara pé kíni wọ́n jọra wọn lójú. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní Madina ó ní nítorí jẹ́ kí ìmọ̀ ó wu àwọn wánu táwọn bá jáde ní kíláàsì tán bàbá Albani ó wá jáde síta àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn kékeré àtàwọn professor àtàwọn lecturers àtàwọn wọn wá yí ká olúkálùkù wa máa mú tiẹ̀ wá yóò máa ṣàlàyé bí ṣe ń ṣàlàyé òun náà ni wọ́n máa pè yín ní ya ustaz ya kínní ya kínní ó múra rẹ̀ wálẹ̀ torí pé kínní gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ọba tó ní dáadáa lọ́wọ́ tó o bá múra rẹ̀ wálẹ̀ bó làwọn èèyàn ó sì súnmọ́ ọ láti gba dáadáa lọ́wọ́ rẹ̀. Ìtìyẹn gbọ́dọ̀ mú kì wá ṣe èèyàn nìkan ibi tó wá serious bẹ́ẹ̀ ọba adẹ́dá ni wa idha khatabahumul jahilun qalu salama. Táwọn aláìmọ̀kan àwọn bùtùlù wọ́n pín sọ́nà pípọ̀